العزيز أريش قال مرابي على بقري لبيبي طول حياة مرابي وصنع من كل كرب جنبوا شر المعيب وفزوا أنت المجيب أريش قال مرابي على بقري اللبيبي طويل حياة مرابي وصنع من كل كرب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي فرض علينا صيام شهر رمضان، ثم الصلاة والسلام على من بين لنا فضائله وشروطه وحكمه وعلى آله ومن اتبع بإحسان إلى يوم الدين. قبل أن أدخل في موضوعي أولت أن أشكر جميع أساتذتي الذين بذلوا جهودا لرعاية الإسلام والمجتمع، فجزاهم الله خير الجزاء على حسن معاملتهم. Jàmáà mùsùlùmí lọ́kùnrin lóbìnrin nígun mẹ́rin ayé, ẹ jẹ́ a jọ kí Ọlọ́run níbikíbi tá a lè wà lágbo yìí, nítorí pé gbogbo ohun Ọlọ́run ò bùkátà kankan lọ́wọ́ wa ju ọpẹ́. Èyí yóò tí kò bá bá rẹ̀ ní wákàtí ọ̀rọ̀ ẹ jẹ́ a jọ dúpẹ́ ọpẹ́ wa. Ọlọ́run ní أعوذ بالله من الشيطان الرجيم وإن تعدوا نعمة الله لا تحصوها. Oore Ọlọ́run tèmi Ọlọ́run tí mo ṣe lé yín lórí ẹ̀ lè dùn tán. Ọmọ èdè ènìyàn tí máa ń wá nǹkan láyé òun máa ń rí pé tọ́lọ́run bá ti ṣe nǹkan náà fún òun lè dúpẹ́. Àlàáfíà tó ń gbé lọ tó ń gbé wọ̀ ńkọ́, ṣùṣù tó ń jí ńkọ́, ẹ̀mí tọ́lọ́run fi dáre láti bí ọdún kan títí Ramadan fi débẹ̀ láyé lónìí sí ńkọ́. A lè dùn tán nípa eléyìí. Gbogbo ibi tí òun wà nígun mẹ́ ayé lọ́ọ́lọ́ ipò yóò ta bàbá wa ẹja kí Ọlọ́run gba alhamdulillah. 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 Alhamdulillah rabbil alamin. Alhamdulillah rabbil alamin. Ọlọ́run gbogbo àfa ayé wọ́n parapọ̀, gbogbo àwọn olùmọ̀ ayé wọ́n parapọ̀, wọn àrí nǹkan kan sọ fún Ọlọ́run àfi ọpẹ́. Àwa náà aṣẹ àwọn ẹni Ọlọ́run kí àwa náà dúpẹ́ fọ́lọ́run. Ọba tó ní kí ọdún kan kó tún yípo lẹ́yìn wa ta tún fi ń bẹ láyé tá ń bẹ láyé lóhun ta tún ń bẹ ní oṣù Ramadan. Lẹ́yìn náà lékún ìkẹ́gẹ́ Ọlọ́run kó máa bá Ànábì Muhammadu sallallahu alayhi wa sallam àtòun àtàrà alẹ́ àti gbogbo àwọn sàhábà rẹ̀ yányán ká tó máa lọ. Gbogbo àwọn olùmọ̀ ayé yányán, gbogbo àwọn àfà ayé yányán, iṣẹ́ yín la wá jẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, nítorí pé akóònù àfà lẹ́yìn náà lè pè láfà. A sì kúrò nínú ọmọ kéwú, àwọn ọmọdọ́mọ ọmọ kéwú làwa ń ṣe. Tábà àwọn oṣù táwọn iṣẹ́ àwọn àfà náà, iṣẹ́ àwọn àfà àsìkò àwọn àfà láwà kò wá tọ́ sí wa ká ṣẹ́rí ibobẹ̀ ká máa wá lọ ká máa ká àwọn àfà. Salamun alaykum ya a'immatal dinina biduni salami la yajuzu kalami. Kí ló wí náà o? Salamun alaykum. Gbogbo àwọn àfà yányán, gbogbo àwọn àdàkátì yányán, gbogbo àwọn ìmáàmù, gbogbo àwọn àfà onísúnà, gbogbo àwọn onítẹ̀síbíhùn tá gbogbo yín la kí o. Salamun alaykum. Ẹ̀yin tó ṣe tán nígbà yín lé àwọn ọmọ ọlọ́mọ kónú tẹ́tẹ́ ní oṣù yìí ẹ̀yin la kí. Ẹ̀yin lé láwọn ọmọ ọlọ́mọ kómi ṣìnà ní oṣù yìí ẹ̀yin la kí o. Ẹ̀yin lé láwọn ọmọ ọlọ́mọ kómi ìgbé ayé ní oṣù ẹ̀yin la kí o. Ẹ̀yin lé ju Ọlọ́run fún wa. Àwọn òsínú ọmọdé ń gbọ̀ pásọ̀ lọ́dọ̀ àgbàlagbà wọn náà fẹ́ dàgbà. Salamun alaykum. Àná Ọlọ́run kó máa bá yín. Ya imam. Tẹ̀sùn lọ́sàn tẹ̀sùn lóhun tẹ̀mí ń wo tíra láti fi jíṣẹ́ báyìí gé báyìí Ọlọ́run sọ báyìí lànà ibi sọ fún yín tẹ́ tó bá gbà wẹ̀ lórí ẹ̀sán dáadáa ń bẹ̀.
ẹni tó bá kù díẹ̀ káàtó ní tó bá yín lọ́gbà tó fi tún ṣe ẹ̀yin àfa kí ọlọ́run kọ́ àwa kí bìtọ́mi sàlámì láyàjú. ọba Shehu Ismail ọ̀hún ewu ọlọ́run kó bá kẹ́ kó bá gẹ̀ wọ́n kó ẹbí ìwò yányán. lẹ́yìn náà mama aṣọ alájà Gánàtù Hussein ọlọ́run kó bá kẹ́ wọn kó bá gẹ̀ wọ́n àdúgbò wọn kó mojì yányán kí wọn láì gbàgbé bàbá wa Alhaji Abdul Mukim mama Alhaji Adani kó wà àti gbogbo àwọn ọlọ́run tó wọ́n ti lọ mọ́sàbá kẹ́ mọ́sàbá gẹ̀ wọ́n. tábà wọ inú oṣù táwọn inú oṣù Ramadan la wà inú ọlọ́run sọ Al-Qur'an kalẹ̀ fún anabiya Muhammad sallallahu alayhi wa sallam. àwọn afáàjẹ kó wá yé wa gbogbo ẹnikẹ́ni tí Ramadan bá bá láyé tó bá mọ Al-Qur'ani wọ́n yẹ kó gbé Al-Qur'ani kó máa kà nítorí pé kí ni ọlọ́run sọ fún anabiya Muhammadu. A'udhu billahi minash shaitanir rajim. Masha Allah, Masha Allah. Bismillahir rahmanir rahim. Shahru Ramadan. oṣù tá a wà yìí o. Allazi inú oṣù yìí náà ọlọ́run sọ Al-Qur'ani kalẹ̀ fún anabiya Muhammad. Masha Allah, Masha Allah. Hudan linnasi wa bayyinatin minal huda wal furqan. Àfàwọn Ádámà. Shahru Ramadan. Àlóṣù tó gbọ̀ngbọ̀n oṣù tó yá ìta ń bẹ́nu ẹ̀ oṣù alọ́ọ̀lùbẹ́gà tá ń bẹ́nu oṣù tó da tó yá inú nǹkan tó gbọ́n láti lọ Ramadana. Ebi ò ṣe panú fẹ́ nìkan láyé. Gbogbo ẹni tí ò lè gbàwẹ̀ ayyamul bid Ramadan bá dé ó gbọ́dọ̀ gba àwẹ̀. Gbogbo ẹni tí ò lè gba àwẹ̀ ọjọ́ Àlàmísì ọjọ́ Àtìní Ramadan bá dé ó gbọ́dọ̀ gba àwẹ̀. Gbogbo ẹni tí ò lè gba ọjọ́ Àràfá Ramadan bá dé ó gbọ́dọ̀ gba àwẹ̀. Àwẹ̀ táwọn oṣù táwọn sọ yìí o. Allazi unzila fil Qur'an. Inú ẹ̀ lọ́lọ́run sọ Al-Qur'ani kalẹ̀ fún ànábìá Muhammadu èyí la fi yẹn tí Ramadan máa bẹ láyé kóhun náà kó máa ka Al-Qur'ani pípọ̀ nínú ẹ̀. Allazi unzila fil Qur'an. A ní gbogbo ẹnikẹ́ni tó sùn yí bá dé bá láyé o tó bá jẹ́ olùmọ̀ olùsìn lọ́hun kó gbá Al-Qur'ani kó máa kà á nítorí pé ní aṣọ Al-Qur'ani kalẹ̀ fún ànábìá Muhammadu. Hudan linnasi wa bayyinatin minal huda wal furqan. Gbogbo ẹnikẹ́ni tí máa ń ka Al-Qur'ani ló jẹ́ ìmọ̀nà fún ló jẹ́ ìmọ́lẹ̀ fún ló jọ oore fún. Ànábì wa Musa afẹ́ fi gbólóhùn yìí eléyìí ló máa jẹ́ ìránṣẹ́ fún gbogbo ayé tó máa jẹ́ àǹfààní fún gbogbo ayé níbi tá a bá tẹ̀fù sí ìwádé títóbi azamatu la ilaha illallah afáàṣẹ wa Ádámà. Azamatu la ilaha illallah. Ànábì wa Musa ọlọ́pọ̀lọ́ ọba níjọ́ kan. Qala Musa. Ànábì wa Musa ọlọ́pọ̀lọ́ ọ̀hún níjọ́ kan ń gbé ọlọ́wọ́n ọba mi o. Ya Rabbi. Ìwọ ọlọ́wọ́n ọba mi o. Allimni shay'an. Àní ọlọ́wọ́n ọba àmì Ànábì Musa mo á bẹ lónìí pé kò nù mí ní nǹkan kan. Allimni shay'an azkuruka bihi. Àní ohun tó bá nù mí náà kó jẹ́ ohun tí ibi máa ṣe ìrántí ti ọlọ́run ọba nígbà tí n bá fẹ́ ṣe ìrántí ti ọlọ́run. Wa ad'uka bihi. Kó má jẹ́ ìrántí nìkan bẹ́ẹ̀ náà ni bá fẹ́ pè ọlọ́run èmi Ànábì Musa kìíní náà ló jẹ́ secret láàrin èmi pẹ̀lú ọlọ́run tí fi máa pè ẹ́. Qala. Ọlọ́run wá sọ fẹ́ Ànábì Musa o. Qul ya Musa. Ọlọ́run wá sọ fún Ànábì Musa kí ni gbólóhùn náà jẹ́ mọ́ ibi tá a dé yìí. Ẹ já gbọ́dọ̀ bá tóbi. Allahu akbar. Ibi tá a dé yìí kí lọ ọlọ́run kí lọ Ànábì Musa kí lọ bẹ ọ̀dọ̀ ọlọ́run ó sọ fọlọ́run pé kọ́lọ́run kó fún òun ní nǹkan kan kí ni kí náà kó fún òun ní nǹkan méjì àbí kó fún òun ní nǹkan ọ̀kan tí ó mọ̀ dúró nǹkan méjì tó òun fi mọ ṣiṣẹ́ méjì pọ̀ àkọ́kọ́ ni kí náà tó bá fẹ́ ṣèrántí ìtura ọlọ́run náà lòun ó máa wí tó bá fẹ́ pèrè ọlọ́run náà lòun ó tún máa wí ọlọ́run wá sọ fún Ànábì mú pé ya Musa. Ya Musa. Ìwọ ẹrú mi Ànábì Musa torí gbé Ànábì wa Musa kálámọ̀ ń wá òun Musa taklima. Láàrin Ànábì Musa sọ́lọ́run kò sí ìgbèfọ̀. Ànábì Musa ń bọ́ lọ́hùn sọ̀rọ̀ báyìí ni ọlọ́run náà ti ń fún lésì. Ọlọ́run wá sọ fún Musa gbé ohun tó béèrè máa fún ẹ kí Ànábì Musa béèrè kí Ọlọ́run bá fún jàmá ẹ máa tẹ̀lé wa nínú apá kejì wá sí wa tá ń bá wọ̀ gbogbo ibi tá a dé lọ́wọ́lọ́wọ́ ibi tá a bá tẹ̀ sí ìwádé lónìí gbogbo tí ń wò wá àti etí Ramadan ń dà lónìí
ètò kùn náà àní fi dágbére fáyé Àmín. ọlọ́run ó ṣíjú àánú ẹnì kọ̀ọ̀kan wa Àmín. ọlá bíbí ànábì lọ́dọ̀ ọlọ́run Àmín. àní mòṣì láyé Àmín. àní mọ̀dàmú láyé Àmín. àwòsílì sálámà alálẹ̀ ayé sàlámì. gbogbo tẹ̀wọ̀sí wọ ní ìtẹ̀wọ̀sí ní gbogbo àyàn àfà ọmọ sàṣà ilẹ̀ sáré gbogbo ẹni tẹ́ ń fún wa ló jẹ́ nú àwọ̀ ìdààmú ò ní bá yín ẹ̀ ní mọ̀yà ẹ̀ ní mẹ̀sí o àwọn onígbọmọ ọlọ́mọ gbogbo ẹni tó mọ̀ pọ̀ ọlọ́run yọ ọmọ fún ọlọ́run tó ní pé ànábì wa Mùsá kó gbólóhùn rẹ tó fi gbọ́ ọlọ́run tó lọ́wọ́ bá dá lóhùn tá a mọ̀ wájú gbólóhùn náà fún àwọn apá tí ń pọ̀ lẹ́yìn ọlọ́run dá ànábì Mùsá ọlọ́run jẹ́ ìwọ̀kan wa lóhùn ọlá bíbí ànábì lọ́dọ̀ ọlọ́run